kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ògbófálẹ́yẹ. Ìròyìn yìí ni àwọn ẹlẹ́sìn mùsùlùmí gbé sórí ẹ̀rọ alátagbà X wọn wípé orílẹ̀-èdè Saudi Arabia ti kéde ọjọ́ kìíní tí gbogbo mùsùlùmí yóò bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan, èyí tí í ṣe ọjọ́rú ọjọ́ 18 oṣù kejì February 18 ọdún 2026, tí wọ́n tún ṣàlàyé wípé àdúrà tàwárẹ̀ yóò wáyé ní alẹ́ ọjọ́ kìíní tí oṣù mímọ́ èyí tí ó ti wáyé ní alẹ́ àná. Wọ́n tún wá rọ gbogbo mùsùlùmí láti tẹ̀lé àkókò tí wọ́n ti là kalẹ̀ sílẹ̀ fún ààwẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣètò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ẹgbẹ́ elétò ààbò ti Nigerian Security and Civil Defence Corps (NSCDC) ti fọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí 10 kan tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn bíi ìdigunjalè, ajínigbé, bíbá àti jíjí nǹkan àlùmọ́ọ́nì orílẹ̀-èdè ohun ìdìtẹ̀. Ọ̀kan lára àwọn ọ̀daràn wọ̀nyí ni wọ́n pa nígbà tí àwọn ẹgbẹ́ ọ̀daràn mìíràn tí wọ́n wà ní ìlú Àbújá fi ìbọn yínyìn wojú ara wọn níbi tí àwọn ti ń ṣe iṣẹ́ àwọn. Fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ọ̀daràn yìí kò ṣẹ̀yìn àṣẹ tí apàṣẹ àpapọ̀ Ọ̀jọ̀gbọ́n Ahmed Daud pàṣẹ fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ti Special Intelligence Squad (SIS) àti Craft Squad tí wọ́n wà nínú NSCDC tẹ̀lé àṣẹ náà nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Adarí alábòójútó fún iléeṣẹ́ News Agency of Nigeria (NAN) tẹ́lẹ̀rí Ọ̀gbẹ́ni Akin Ọ̀ṣúntòkun ti sọ fún gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀rí Malam Nasir El-Rufai kí ó sowó agbéjẹ́mọ́wọ́ kí ó sì tún dẹ́kun láti máa tarí ìkanra tí ó ń kàn mọ́ olùdámọ̀ràn àpapọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò Ọ̀gbẹ́ni Ninu Ribadu. Ó sọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ Ìṣẹ́gun tí ó sì tún ṣàpèjúwe ọ̀rọ̀ tí El-Rufai sọ níta gbangba wáyàyé nípa Ribadu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó léwu púpọ̀ tí kò sì tún ní èròjà àwíjàre bí ó ti wù kí ó kéré mọ́ rárá nínú, àti pé ohun tí ó ṣẹlẹ̀ sí El-Rufai kàn dàbí ẹni pé kí ènìyàn kàn mọ̀ọ́mọ̀ kanra mọ́ ẹlòmíràn ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn eléyìí ló jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ohun tí mínísítà tẹ́lẹ̀rí fún ètò ìrìnnà Rotimi Amechi sọ nípa fífi ẹ̀sùn kan olùdámọ̀ràn àpapọ̀ lórí ètò ààbò NSA Ninu Ribadu wípé ó ti ń ṣètò láti díje fún ipò ààrẹ ní ọdún 2031 àti pé ó tún ṣiṣẹ́ kíkankíkan láti kó páńpẹ́ sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) kí ó bàa lè fún ààrẹ Bọ́lá Tinubu láàyè láti jáwé olúborí nínú ètò ìdìbò ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ti ṣe àtúnṣe ìlànà òfin ti ètò ìdìbò láti fún àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) láàyè láti tún èrò wọn pa lórí àkókò àti ọjọ́ tí ètò ìdìbò ọdún 2027 yóò wáyé. Ìgbésẹ̀ tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ gbé yìí kò ṣẹ̀yìn èròǹgbà ọ̀rọ̀ gbogbo tí àwọn ènìyàn ń sọ wípé ètò ìdìbò ti ọdún 2027 yóò wáyé ní àkókò ìgbà ààwẹ̀ Ramadan. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí, àwọn ènìyàn jàǹkànjàǹkàn ní orílẹ̀-èdè yìí bíi igbákejì ààrẹ àná Atiku Abubakar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti sọ fún àjọ elétò ìdìbò láti tún èrò ọ̀rọ̀ náà yẹ̀ wò, ṣùgbọ́n olórí aṣòfin Bámidélé Michael Ọpẹ́yẹmí tí ó ń ṣojú àárín gbùngbùn Èkìtì ni ó mú àbá ọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn eléyìí náà ló ṣàlàyé fún gbogbo ènìyàn wípé láti ọjọ́ 25 oṣù kejì February 25 ọdún 2026 ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tí ó bá fẹ́ rìnrìn àjò lọ ṣe àbẹ̀wò sí ilẹ̀ United Kingdom yóò lọ gba ìwé ìrìn àjò ti orí ẹ̀rọ afẹ́fẹ́ e-visa yàtọ̀ sí òǹtẹ̀ àwòrán lórí ìwé ìrìnnà wọn. Òṣìṣẹ́ ọ̀gá àgbà lórí ìbáraẹnisọ̀rọ̀ British High Commission ti ìlú Àbújá Oyinye Madu ló sọ̀rọ̀ yìí síta ní ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Iléeṣẹ́ Next Gen Expression ti fún àwọn akẹ́kọ̀ọ́ 15 ní ẹ̀bùn owó ìrànlọ́wọ́ lórí ètò ẹ̀kọ́ wọn àti owó fún ṣíṣe okòwò. Wọ́n tún fún àwọn oníṣòwò kéékèèké náà lówó nínú ìpàdé àpapọ̀ ńlá Maiden Edition ti Kingdomite Conference èyí tí ó wáyé ní ilé-ìwé gíga ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University OAU, Ilé-Ifẹ̀, ìpínlẹ̀ Ọ̀ṣun.
Olùdásílẹ̀ iléeṣẹ́ Next Gen Expression àti olùṣètò ti ìpàdé náà, Kenny Williams, sọ pé èròǹgbà àwọn ni láti ró àwọn ìran tí ó ń bọ̀ lágbára pẹ̀lú ohun àmúyẹ jíjẹ́ olórí, títún nǹkan ṣe, ohun ìdásílẹ̀ àti níní ipa tó dára láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Iléeṣẹ́ ọlọ́pàá ti agbègbè Àtìbà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣe àfihàn ọ̀rọ̀ yìí wípé Táíwò Johnson, tí ó jẹ́ ọmọ 40 ọdún tí àwọn ajínigbé agbébọn jí gbé nígbà tí wọ́n kọlu abúlé Ọ̀tẹ̀fọ̀n àti Àmàdù, ni ó ti gba òmìnira báyìí. Àwọn olùgbé ìlú tí ọ̀ràn ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí kàn náà ló fi tó àwọn ọlọ́pàá létí lẹ́yìn tí àwọn agbébọn yìí ti lọ tán, ṣùgbọ́n DSP Àyànládé Ọláyínká ti sọ ọ̀rọ̀ yìí jáde síta, tí ó sì tún ṣàlàyé wípé ọwọ́ ti tẹ ẹni tí ó ń ṣiṣẹ́ ìwà ibi tí ẹni tí wọ́n jí gbé sì ti gba òmìnira náà pẹ̀lú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ààrẹ Bọ́lá Tinubu ti darapọ̀ mọ́ gbogbo orílẹ̀-èdè àgbáyé nípa fífi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ hàn lórí ikú tí ó pa akọni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti ilẹ̀ Amẹ́ríkà ẹni ọ̀wọ̀ Jesse Jackson, ẹni tí ó papòdà ní òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun ní ọmọ ọdún 84 years. Nínú ọ̀rọ̀ tí ààrẹ buwọ́lù, ló ti ṣàpèjúwe Jackson gẹ́gẹ́ bí ìránṣẹ́ olórí tí ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú olórí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Martin Luther King Jr. láti jíjọ jà fún iyì àwọn ènìyàn dúdú tí kò sì jẹ́ kí wọ́n jẹ gàba lé wọn lórí, tí ó sì tún wá sọ ara rẹ̀ di ohùn fún àwọn tí kò ní ohùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo olùgbé orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn yóò ṣe àgbéyẹ̀wò fínífíní lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn òṣìṣẹ́ elétò ààbò nípa lílo ohun èlò tajútajú láti fi kojú àwọn ènìyàn tí wọ́n fi ẹ̀hónú wọn hàn nípa pípéjọ sí ọgbà ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ní wọ́ọ́rọ́wọ́ àti àlàáfíà. Ọ̀rọ̀ tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ Rep. Akin Rótìmí sọ síta ní ọjọ́ Ìṣẹ́gun ni pé gbogbo àwọn aṣòfin fi èròǹgbà wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà, tí ó sì tún jẹ́ kí ó yé àwọn elétò ààbò wípé àwọn ènìyàn lẹ́tọ̀ọ́ láti fi èròǹgbà wọn hàn lọ́nà ẹ̀tọ́, àlàáfíà àti lọ́nà tí ó bá òfin mu, nítorí tí ó jẹ́ ìpìlẹ̀ tí ó dára fún ìṣèjọba àwa-arawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ, nítorí pé kí n lọ bẹ̀ oge tó pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.